Egúngún festival ní ìlú Ọ̀yọ́. Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Egúngún ọba lóde Ọ̀yọ́ 2025. Èkúlé kọgbọ́ kó sọ fún tòkò kí àdán gbọ́kọ̀ lọ́rọ̀ fóun bẹ̀. Èmi ọba Abímbọ́lá Akeem Owóadé one. Mo kí gbogbo àwa oníṣẹ̀ṣe tí à ń ṣe ọdún Egúngún ní àsìkò yìí tí a ó dẹ̀ ṣe títí di July 12 tí a ó fi ṣe àṣekágbá ẹ̀. Mo ń kí wa pé ẹ kú ọdún àṣeyí ṣàmọ́dún. Àwa tá a ṣe tọdún yìí láṣẹ ti tẹ̀mí táyà tọmọ ẹ mọ lọrẹ ẹ mọ bọrẹ ni o. Wọ́n ní ọwọ́ apá òkè ń ká orí, àtẹ́lẹsẹ̀ òkè ń ká ọ̀nà, ọwọ́ ọ̀tá ò ní ká yín o. Gbogbo nǹkan tẹ́ bá ti ń dáwọ́lé yóò mọ yọrí sí rere fún yín ni o. Gbogbo nǹkan tẹ́ bá ti ń mú lọ́tùn ni lósì ni o. Yóò mọ ju yín ṣe láṣẹ Èdùmàrè ni. Mo tún wá ń pa á lárọ̀wà fún wa náà pé lọ́kùnrin lóbìnrin ni o tí a ti ń ṣe ìṣẹ̀ṣe náà. Jọ̀wọ́ má jẹ́ ká fi ìṣẹ̀ṣe náà sílẹ̀ o. Àní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Mo ń ṣe ládùúrà náà pé láṣẹ Èdùmàrè pé ọdún Egúngún tá à ń ṣe yìí náà á gbé wa táyà tọmọ gbogbo wa. Ká máa jọ kọ́mọ olùbọ́. Mọ̀ pé ní ọlá Ọlọ́run lọ́lá àwọn tó tẹ ìlú Ọ̀yọ́ dó náà kò ní ṣòro ṣe fún wa o. Ẹ ṣeun gidi gan, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọdún Egúngún ní ìkórè tiwa. Ṣé ọdún Egúngún.